صلوا عليه وآله جميع خصاله حسنت أعانكم الله gbogbo ìwà ànábì gbogbo ìṣesí ànábì gbogbo ìgbésẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam àṣùlẹ̀ gbogbo ẹ̀ ló wà pa. àṣùlẹ̀ tí bẹ́ẹ̀ ní ìṣàlẹ̀ sọ̀rọ̀ àlẹ́ ìwà àlùmí. Àbẹ̀tọ̀ wípé ìjọba àti ìjọba àti ìjọba ọlọ́run orí sábà gbogbo àgbà Muhammad. Àtúwà táwọn ní ìyàtọ̀ ìyàwó ẹ̀ àtúntò mùsùlùmí lápapọ̀ àtúntò pẹ̀lú bẹ̀rẹ̀ ọlọ́run kọ́lọ̀ kọ̀ọ̀kan kárí ẹnì kọ̀ọ̀kan. Ibi tí a dé, à ń sọ̀rọ̀ nípa àṣìláàmù sàárẹ̀ àti làbínà. Kí láyé ṣe táwọn ọlọ́bìnrin tó lórí gbogbo abẹ́ ọmọ kò sí ní tọ́lẹ́kọ́ máa ń dọ́mọ òkú ọlọ́run mọ́tò wà lọ́mọ òkú. Àtúwábí ọ̀hún wọ́n ṣe àwọn ọmọ tó kún fún wa náà lẹ́yìn òkú. Báwo lọ́wọ́ ìṣètò lórí àwọn ọkọ̀ tí wọ́n fa yìí àti mẹ́nuba lẹ́nu kan èjì àti dé fún ìtẹ́lẹ̀ tó lọ. Àtijọ́lẹ̀ kẹrin, àrí ìbẹ̀rẹ̀ kẹrin láti sọ wípé تصدر قدوة láàrin بل أبناء يتأثرون بأفعال الوالدين أكثر من أقوالهم. ibi tá a ti dára dúró, ó ní agbára tí ń bẹ lára kóbi ọjà àwòkọ́ṣe lórí fọ́mọ rẹ̀. Ẹ wo ẹ̀jẹ̀ ló sọ síbí ìjọba yín àtẹ̀yìn. Kódà bó o ti di òbí tó bá ti jẹ́ ìyẹn tó fẹ́ lápá nínú ayé ìwọ gbìyànjú kọjá ni rí. Àwọn èèyàn kan bẹ tí wọ́n fẹ́ràn rẹ ìwọ gan ni wọ́n mọ̀ wọ́n. Tí wọ́n bá ti rí bó ṣe ń ṣe nǹkan nítorí ìfẹ́ tí wọ́n ní sí ọ ló sì máa kọ́pì rẹ̀. Tí wọ́n bá rí méjèèjì ẹ̀ka àtàrúùn wọ́n ló ní apá púpọ̀ lára ló ṣe ayé àwọn ọmọ tó bá tara wọn jáde. Èyí tó máa wọ́n kọ́ sí ara wa lọ́jọ́ iwájú ẹgbẹ́ fi àsìkò yìí ká fi bí òde ìpàdé ní rẹ̀. Àti wá dá ẹ̀ kọjá, àwọn lọ síbi ànọ́kọ̀tò lọ́fọ́mísà أعانكم الله. fún ìṣẹ̀lẹ̀ karùn-ún níbẹ̀. الاستماع إليهم واحترام مشاعرهم وآرائهم. Òbí tó máa ń kọ́ mọ̀ wọ́n lórí ìṣẹ̀lẹ̀ karùn-ún tí ó ṣe aṣọ والله أكبر بáyìí. أعانكم الله. Number one ta sọ olùdókòwò ìmọ̀lẹ̀ ọ̀tẹ́kọ̀ọ́ في قلوبهم ká gbé ìgbàgbọ́ àti ìbẹ̀rù ọlọ́run sọ́kà wọn àti ẹgbẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ láyé ká bí lápẹ́já إظهار الحب والحنان. ká fi ìfẹ́ àti ojú àrùn ká fi bá ọmọ wa lò ká jẹ́ kó ọmọ wọn máa fi ìgbé dáàdì mi láàánú mi dáàdì mi fẹ́ràn mi ó wà very very important lórí tí àti bàbá ọmọ ọba ti fi ojú àrùn bọ́mọ wọn lò táláàánú sábà ti dáadáa sọmọ wọn níta aláàánú ìta ọlọ́mú lọ gbọ́kànlé lọ́mọ yìí pé tẹ̀sí ní dáàdì yìí lábí mi ẹ̀jẹ̀ àwọn ọmọdé wọn bèrè rẹ̀ àwọn ọmọdé wọn bèrè rẹ̀ wọ́n bèrè lọ́wọ́ bàbá wọn pé tẹ̀sí nílò náà ló bí mi ìyẹn nígbà tí òun bá ti burú jù tó ń ṣẹ̀ṣẹ̀ kékeré tó ń mú orúkún tó fi fọ́ lápá tó ń ṣe kíní kan tó dánú kó lè sí lára ọwọ́ ọ̀pẹ̀rẹ̀ wọ́n jókòó tuntun tó ń gbà mí tí ọ̀pẹ̀rẹ̀ máa bí láti rẹ̀ pé ẹ̀sìn nílò wọn ti dánú lé ìlú bí mi. Ìgbàgbọ́gbà tí àwọn bá ya oró nígbà míì tí ìlera ti pọ̀ jù, ìjìyà ti pọ̀ jù, ìṣòro tó ló bá pàdé ti pọ̀ jù. Ọwọ́ àrọ̀ fún tó bá mọ̀mọ́ rẹ̀ ń lọ́kẹ̀ pé ó lè rẹ̀ dáhùn tá a tẹ́tẹ́ ní bàbá mi. Ìṣẹ̀lẹ̀ àwọn aṣọ fún ayé pé ọmọ tá a fẹ́ kó dúró ní ayé àti tọrọ. Irú ọmọ bẹ́ẹ̀ ìbùhábù ìṣùbí wà ní àná. أعانكم الله. Ẹ fi fẹ́ràn sáwọn ọmọ yìí. Ẹ fi fẹ́ràn sí wọn. Ẹ fi àánú hàn sí wọn. Ara tí wọ́n sọ ọmọdé wọn lórí àti báyìí náà kọjá. Ẹlẹ́ẹ̀kẹta ni àlàáfíà. العدل بين الأبناء في المعاملة. Òbí tó bá fẹ́ sọ ọmọ rẹ̀ tó lórí ire tó ọ̀fẹ́ kó sórí ire apá kan ó padà sórí burúkú apá kejì. Ẹ ṣe dédé láàrin àwọn ọmọ yìí. Ọmọ tẹ bá kó jọ tẹ bí wọn
tẹ́ ẹ̀ wá ṣe déédéé láàrin wọn irú ọmọ nígbà tó bá rùn sí lórí tó bá jẹ wánú ọkàn rẹ̀ nígbà tí wàhálà bá disturb ẹ̀ irú ìyẹ̀jẹ̀ tẹ́ ẹ ṣe fún irú ọmọ bẹ́ẹ̀ ó lè tara bẹ́ẹ̀ kó fèèlì lára òbí ó tún wọn tó bá sórí ibi káyé kàlùkì àmọ́ ìdàrú mọ́ lọ́wọ́. ọwọ́ aráàlú ìlànà àṣírí láàrin àwọn ọmọ wa ó ṣe pàtàkì púpọ̀ ṣe pàtàkì lábalábẹ̀yìn náà a ti sọ̀rọ̀ tó pọ̀ àti ìyẹ́jú rẹ̀. ẹlẹ́gbẹ̀rin husnul qudwa ó ní husnul qudwa ká jẹ́ àwòkọ́ṣe rere fáwọn ọmọ wa ṣe pàtàkì. gbogbo ń tà máa yí pé tọ́mọ wa bá ṣe inú ọmọ bí wa irú nǹkan yẹn ẹ̀mẹ́gbà ṣe àánẹ́kùn wọn. nígbà wo lọ́mọ rẹ bá ṣe padà wọ́n pọ̀ pé ọmọ rẹ ṣe lè ṣe rẹ̀ irú nǹkan yẹn ìwọ òbí dandan ìwọ náà má ṣe rẹ̀ tọ́lọ́mọ rẹ ọkọ̀ bí rẹ̀. àwọn ọ̀rẹ́ ọkọ̀ bí rẹ̀ wọ́n lọ àwọn ẹgbẹ́ tó lè dùn lọ́mọ ẹgbẹ́ pé nǹkan tó ń ṣe nígbà kékeré tọ́mọ rẹ ìwọ kò sí ìdàgbà nígbà náà lè ní kó máa rí lè kó dùn wọn ó sì dá ọmọ kalẹ̀ báyìí ó sì máa ń lọ́mọ rẹ tó ọmọ kọ́ pìlẹ̀. ọ̀rọ̀ kan tó ṣe ń tó ṣe rí tọ́kọ̀ wà nù ìtàn rẹ kó ṣe rí ní positive and negative. àánẹ́kùn wọ́n ní positive wọ́n ní negative kọ́sẹ́ni tí kì í nínú ọmọ ádámà. ẹ̀mọ́jẹ́ sọ positive méjì kan fún yín ìka mẹ́mọ́ tí wọ́n ń sọ ẹ̀rọ fún mi. wípé ìgbà táwa ní kéékèèké tí dáàbì wa bá ń lọ mọ́sálásí tí wọ́n bá fi lè já nílẹ̀ báyìí. ṣé o rò pé mo fẹ́ fèsì wọn lọ mọ́sálásí tó wá tẹ̀sán lọ́jọ́ jímọ̀ tí wọ́n wá fi lè gbé mi lọ. ẹkún bẹ̀rẹ̀ ìgbà tá a dàgbà sẹ́yìn sí káwa náà ń bímọ. ìkànnì àwọn ìṣẹ́ ọlọ́run nígbà tá a wà ní káyọ̀ yìí bí ìtàdí kókó akọ̀ tí wọ́n ti kíkì lásùbà tó wọ́n fẹ́ bá mi lọ tí mi sì wò pé yóò dá mi dúró. ọlọ kí wọn ní mọ́sálásí kò sí kálọ̀ àwọn òṣèré lọ kíákì tí wọ́n bá ti lọ. tí wọ́n bá ti ń darí bọ̀ ní ìdájú láì ọmọ arúgbó kan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wà mọ́ ọmọ rẹ̀ àbá nítorí ọlọ́ọ̀mọ dúró dọ́mọ yìí ṣáájú bàtẹ́ tí lọ ẹkún ní fún ọlọ́. nígbà tẹ̀mí ń sọ pé láti wá já mi lẹ̀ ó wọ́n láti ìdá yìí. àmọ́ afẹ́fẹ́ mi àgbáyé kúrò lọ́fà bí mo fẹ́ rí fún ọmọ àṣàbọ̀ ìdarí fún ọmọ àṣàbọ̀. ẹ̀wọ̀n tí a tó bá sí wọ́n ṣe ọmọ tó padà ṣeré ìfún padà lónìí tí a tó kò ìdáyé gbà ní. ìyá fún wọn. àwọn iṣẹ́ tá a ṣe nígbà tó kò tí ì sí wọn. lọ́jọ́ àgbẹ̀yẹ iṣẹ́ tó bí máa ṣe nígbà tó ti bímọ tán. òbí mi wà mọ̀ rò fún ọmọ wọn orí lẹ́rú oríkèrè ó rí ipò tí ìjọ sọ ni. àkọ́rọ́ fún wọn. wọ́n tó ní sáǹpù kejì. sáǹpù pọ́sítìfù múra fẹ́ fún wa. ìgbà táwọn kékeré tí n bá pe ìran bóyá ó tó wà tí n bá pe òun ní mọ́sálásí ọ̀dọ̀ wa ló dàgbò rẹ̀. àwọn ẹ̀kẹ́ ń bẹ ní ẹni bá jẹ́ ìwò tàbọ́mọ̀ òun yóò ti máa gbọ́ tí mo fẹ́ rí. àwọn tẹ́ ń bẹ níta aláyè bàbá wa kọ́ bẹ jẹ́ pé nípa ilé wúrà àwọn tẹ́ ń bẹ níta aláyè láti dàgbò wọn làwọn máa gbọ́ ìròyìn pípé tí mo wá pé wọ́n ṣé wọ́n ti fi gbogbo ohun ṣe owó kan bo ọmọdé ń ṣe ní ọ̀la ṣe àárẹ̀ fún wọ̀ tí wọ́n ń pè ọ́ jìnnàjìnnà lẹ́sìn máa gbọ́ ohun tiẹ̀ náà. ọmọ bẹ́ẹ̀ mi ṣe ṣe ìdá kékeré mi o ọkọ̀ bá lóde pé tó ń bá pè ọ́ lọ́rọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ bí ìgbà tó máìkì ló fi ṣe. ìgbàgbé ní fúlù ọmọ ni á ṣàbò يجعل فيكم قوما آتهم. ẹ̀jẹ̀ fún wa ní ti positive àbí. àárẹ̀ fún mọ̀.
Kékeré kan bẹ tọ́sẹ̀ láti ilẹ̀. Ẹyẹ tọ́sẹ̀ lọ́wọ́ ló fi kékeré kẹtọ́ pamọ́ ẹsẹ̀. Ó kékeré ní pé bàtà wa kékeré tàwa ní àwùjọ. Kí n bá ti fẹ́ fọwọ́ ìlú ní ìfowó kí n bá ti fẹ́ fọwọ́ àwọn àwo ilẹ̀ yáyọ pẹ́lú ọ̀dẹ̀ tó ní pàṣẹ lọ́dọ̀ àwọn kan pọ̀ ní. Ṣé wàá lè dìbò bọ̀? Lálẹ́ àwọn ọmọ sọ́dọ̀ ti bọ̀ rẹ̀. Ẹ̀rọ mi sọ fún àwọn olóyè. Àpàjọ ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ìtẹ́lẹ̀ lọ́dọ̀ mi lórí táìsì níta náà ní lálẹ́. Ọ̀dẹ̀ tó lọ́dọ̀ tó lọ́dọ̀ àwọn kan pọ̀ ní. Orí fọ́ àwọn. Ẹ náà sọ bí ìjẹta wọ́n tẹ́tẹ́ sí gíláàsì méjì. Wàlẹ́ ìwàlẹ́ kí n lè mọ̀ tó ti o ti rẹ̀ ti dé àwọn fọ́nà wọn ti ní ìgbà kékeré. Wọ́n yá lójúmọ́ ojú kó wájú mi tán. Wọ́n á lọ wá pàmò ní ìyàwó tó ọmọ ẹ̀fọ́ lókè láàyè rẹ̀. Ẹ̀fọ́ lókè. Wọ́n ní ẹ̀sẹ̀ olókè náà pọ̀. Ìyàwó ní ẹ̀sẹ̀ ìgbìmọ̀ náà fún àwọn ìgbà kékeré. Àwọn èyí tá a ṣe tó mọ̀ ọ̀rọ̀ bàtà ń ṣe lò. Mo rẹ́ kí pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹrin yẹn kó fún wa well established lọ́dọ̀ gbogbo wa dáadáa. Àwọn èyí tí wọ́n kàn ọkàṣẹ́lẹ̀ sáwọn abẹ́ńgbà káwọn kékeré. Àwọn ọmọ tá a bí òní tí wọ́n ṣe kékeré fún náà wá ń ṣe olú rẹ̀ èyí tó dáa bẹ̀ àti àwọn tó tọ́. Àánẹ́kùn wọn. Àbá tábú àbẹ̀lẹ̀ orúkọ tí wàá bí Màsáyé tán, ọwọ́ tó máa máa hùwà kan. Ìwà tó hù yẹn dàgẹ́tì lọ́mọ yóò gbé. Ó lè máa kíkù ẹ̀ kọ́ wọ́n ti ṣe àwọn tó fi bẹ́ẹ̀ láti ìwé ìwé rẹ̀. Lórí ìwà ló lè ṣe pé tẹ́lẹ̀ náà láti dàgbà sí láti ní ìlú ọ̀nà sílé. Àgbẹ̀yẹ bí ọba tó lọ wá. Ibi tá a dá a sí, bó ti wulẹ̀ kó kéré mọ́, olùkọ́nà náà mọ̀ wọ́n lùdógún lára wa. Àwọn ibi tá a kù sí, bó ti wulẹ̀ kó kéré mọ́, ọlọ́run mẹ́ta ọmọ wọn lùdógún ẹ̀. Ẹ̀sẹ̀ wo lè máa fọ́ àwọn ọmọ? Ẹ̀rọ wa ló kọ àwọn jẹ yá. Àtàwọn àwọn àbàjẹ́ àbáwọn àṣìṣe, àwọn àmúṣe tí wọ́n bẹ̀rẹ̀ láyé wa, ọlọ́pàá bá àdìrí tiẹ̀ fún òun. Ọlọ́run tó méjì lọ́wọ́ àwọn ọmọ fún wẹ́tà. Ìwọ̀n ọ̀gọ̀dá tó bá bẹ̀rẹ̀ láyé ní ìjẹ̀dẹ̀ lọ́wọ́ tó bá tọ́mọ rẹ bá bẹ̀rẹ̀ tẹ́ yóò fàyè sọ o. Ìwọ̀n akíní tí wọ́n mẹ́lò bá wẹ̀ bẹ̀rẹ̀ ọmọ bá tó ń bá kí o. Ọ̀dà yìí pé ọmọ rẹ kẹ́kẹ́ dé pẹ̀lú àwọn àdìgbì àṣẹ ìgbàgbọ́ mẹ́rin. Lórí ìwọ̀n mẹ́ kí ló ń wòye lọ́wọ́ tó ń bẹ̀rẹ̀ bí ọmọ tọmọ tó tó ìmọ̀lódì yìí lọ. Ọ̀sùn náà wá. Tóbi mi bá ń tún fún ọmọ rẹ̀. Òde lọ́wọ́ tó ṣe lọ́dún yìí. Ìwọ ọmọ yìí, ọjọ́ bẹ̀ fowó òbí tó ní. Òkú bẹ̀rẹ̀. Ṣé wáyé ní ìjọ ti gbà tó náà bẹ̀rẹ̀ kan máa ní sí olódò pẹ̀lú. Irú pòsíṣàn náà lọ́mọ rẹ̀ kàlá ń rí ìdí. Kóbi mi ò tó kájọ òkúkọ́ padà mọ̀ wé ó ti dókè. Ọmọ rẹ̀ tó rò pé ọmọ náà ó yẹ̀ ní padà mọ̀ ṣé bí wọn náà máa ń gbà lójú. Àwọn ẹlẹ́kùn rọ̀. Ẹ̀yin títa ẹ máa mú sọ̀rọ̀ dáadáa ló ti fẹ́ gbọ̀mẹ́ síríọ̀sì. Orí ọ̀bẹ síríọ̀sì, òun ó tún kẹ́kọ̀ọ́, ọ̀nà ẹ̀kọ́ ó tún kẹ́kọ̀ọ́, ó lọ́wọ́ lórí ní ṣe. Tí wọ́n lẹ́sìn ìwà ní ọ̀gá rẹ̀ bí ìwà ní ìlú lọ́mọ ìjọ. Mo láì sí yàtọ̀, òun lè lọ́kọ̀ rẹ̀ náà. Ó ti fi rí pé ìdáná ọmọ òun kò fẹ́ òun mọ̀wé dáadáa àti ìdí nílá náà. Ọ̀rọ̀ mi ẹ máa ń dààmú òní ló fi gbé nǹkan yìí. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ̀ èyí ló fi gbé nǹkan ìdájọ́ ìjọba ìdíje náà lọ. Ilé ẹ̀sìn ìdájọ́ yìí lọ́wọ́ tó fẹ́ kékeré tó ń tètè máa kásọ̀ tí wọ́n tètè tètè. Bàbá wọn ló lù sọ wọ́n tà. Ọlọ́run àbíọ́
kó bí a kù sí ìgbéga ọmọ wọn ojoogun ẹ̀. Àwọn tí a dá sí ọjọ́ àwọn ọmọ wọn ojoogun lára wa. Tí olóòbá ó wá tó pẹ̀lú àwọn ẹ̀fọ́ àpapẹ̀tì ló ṣe ayé wọn. Ṣé bá lè lọ rí orí pé wọ́n dá ìjù àwọn olóògbé ọ̀rọ̀? Tó dá ìjù àwọn níbi ẹ̀sìn, tó dá ìjù àwọn níbi ìwà, tó dá ìjù àwọn níbi ìsọ̀rọ̀, tó dá ìjù àwọn níbi ìgbìyànjú, tó dá ìjù àwọn láti ìdí, tó dá ìjù àwọn in everything. Ọlọ́run ẹ̀ tó ń bẹ̀ fún wa. Orí ilé ìwé tún wọ́n ń pa àwọn ọmọ ẹbí o. Títọ́ ọmọ ẹ bá fi burú ju tiẹ̀ lọ. Ayé òbí sọ̀rọ̀. Mo ní lọ́wọ́ mo kàn ní sábà tí wàá ní láti rẹ̀ kú kẹ́rù wá láì sí láti rẹ̀ wá tó báyìí. Ọ̀bẹ láti rẹ̀ fún wa bá yóò tó lọ pa orí àdé ọdún láàyè. Sẹ́wọ̀n tẹ́sán. Kalau kita dia ni, cuma dia, cuma dia tu semua, cuma dia tu. Oh, cuma dia kota. Dia tu. Kalau mau tu apa baik? Wajar. Kalau tu buka baik. Ada. Ada mau tu ada lah. Wah, jadi kau. الاستماع إليه. Nah, nanti macam mana tu dia? Orang al-istima'u ilayhi. Sebab sahabat mari yang mengestimau. Sama yang bagi baru tu, itu mereka yang, mereka tu baru. Saya baca siko. Oleh sebab itu di sisi tadi. Boleh kita sebutkan pun. Dua dia robe, yang semua sekitar berikut. Itu masih esi guru. Ele dah tahu apa masalah dia. Orang berbeza kalau semua orang ini, tentang manusia tu, orang berbeza dengan orang berbeza sokan orang, orang sesi orang, orang berbeza sokan orang, orang sesi orang. Islam berkata, istimewa ini, واحترام مشاعرهم وآرائهم. kalau jadi suara, واحترام مشاعرهم. Itu mereka mulu. Masya Allah, kita menjual. Saya berkata dulu, kita berkata yang tadi dengan ini. Pada pada, pada pada dalamnya isinya, orang setiap orang. Itu macam ada sekali sebanyak ini. Berapa kawan nak bekerja sendiri, wan dada cuma mengunjang. Jadi apa cuma belajar ni, mesti aspek sisi, tu ada di kelas tu. Untuk yang platform, yang dekat sama ni.
èyí tó bá ti dé ìgbà ń jẹ́ sára àwọn ọmọ wa ẹ̀dá sọ abẹ àwọn tí wọ́n sọ fún wa níbẹ̀ ní pé wà ṣọ̀rọ̀ ọmọ mọ̀ṣá nínú tí ní ìta ọmọ wa bá ní ẹ̀dá mọ̀ rẹ̀ sẹ́kì ẹ̀rọ ìjọba tó gbogbo gbà láàmú sọ fún wa pé wọ́n gbọ́n wò nílàkà ìwọ̀n rẹ̀ ló wúlò náà. تشجيعهم والثناء عليهم. تشجيعهم أمر كذي point number 6 وبدأ لكم أقول لكم وبدأ نشجع أمر كما شغلك والثناء عليهم. ìwọ tí wọn láti yẹ kí nǹkan tó fẹ́ kọ́ ọmọ mi lè ṣe àmọ́ ní bẹ́ẹ̀ tí wọ́n kọ́ fẹ́ lọ ṣe ẹ̀rọ ọmọ ẹ̀fà òfin náà lọ́wọ́ tó lọ́gbé ìwọ náà lè gbé lọ́gbé sókè àpẹẹrẹ tó lọ pé lè gbé nígbà wá sí fún oṣù kan láti lára àwọn ẹ̀rọ táwọn òbí máa ń ṣe lórí ọmọ òun làwọn tẹ̀rẹ̀bìyẹ́ tó mú àdàlù lókè. Àwọn òbí kan máa ń rí ọmọ wọn lórí ojú ẹjọ́ ọmọdé jáde láwọn ní lè má ṣubú o. Ó yà wá yìí náà tó kó bá rí dákun ọlọ́run ní ọlọ́run ní ọ̀rẹ́ nínú. Ẹ̀rọ ló ti bẹ̀rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ bẹ́ẹ̀ ó sì sọ ọmọdé dìde rẹ̀. Ó ń sọ ọmọ rẹ̀ lòdì ìjà kíkẹ́ gbọ́ ara ọmọ rẹ̀ ó sì ń dùn dáa. Àwọn ará ń dáṣẹ́ fọ́ wọn. فإذا لك عن تشجيعهم والثناء عليهم عند الرجال أو تشجيع يكسر الأمر على ذلك المسألة ويعمل في الكلام كانوا ọmọ yẹn wá fẹ́ mọ lọlé ilé wọn ló àmọ̀ wò lọ mọ́ ẹ̀ àbúrò bí ìlà kíkà ọmọ wa tó lọ bẹ̀rù ipe kí wọ́n mú lọlé àbí kí wọ́n mú lọ́dún máa lọlé òkú tí ẹ̀kẹ́ tó wọ̀ sí ilé náà ló mú lọ kàn asọ́mọdé já lọ ó sì padà lọ fún ara rẹ̀ wọ́n ṣàjá ara rẹ̀ lówó sí láti ibẹ̀ ni wọ́n ìwọ òbí kẹ́kẹ́ wọ́n fi òdùdú kàlàbá onídẹ́rù ọmọ sí ọmọ rẹ̀ wá lè lọ́ba yìí pé mo ti ọmọ náà ni o ọmọ rí mo ti lọ́dẹ àwọn lé mi ọ̀rọ̀ ti lé mi ó sì sọ ọmọ rẹ̀ ti di ẹ̀rì. Tẹ̀síẹ̀ ìsọ́ọ̀bẹ ká sí àwọn aláké kí wọ́n fi pẹ̀ ẹgbẹ́ kejì. مع تجنب الإهانة والتحقير. تشجيعهم والثناء عليهم عند الإنجاز. والثناء عليهم أسرعينك لينا والثناء عليهم صليبا يعجبت كذلك ابتكان يمري عند الإنجاز طبعا achievement jẹ́sọ̀ oríṣiríṣi ní kẹsọ̀ oríṣi kan kẹsọ̀ lọ́wọ́ tó pàṣẹ nílé ìwé ìkan tó kàṣíwẹ́. torí tí ó sọ̀rọ̀ ní ìdèyẹ ńlá ní ayé ó lè lóṣèlú tọ́ka. ọmọ ẹ bá ṣàfihàn ní minor area kan appreciate it very good excellent. tí mo lọ bẹ́rẹ̀ ráì wọ́n ṣe ọmọ èyí bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ síbẹ̀ fún sùn. Gbàgbàgbà. Ó tó lórí ilẹ̀. Àwọn ọ̀fẹ́ kó kiri ní kó ló ṣe dáa. Torí dọ́tọ̀ ọ̀gá ṣe dáa tó bá ti complain ó lọ́mọ ẹgbẹ́ ló gbọ́dọ̀ kọ̀ mọ́ ìdámọ́ lòtó. Torí pé tí mo gbá mọ́ dábì mi sọ pé mo káyè. Mọ́nà mi sọ pé mo sì fẹ́ gbòdì lónìí. Ọ̀sán àlejò nígbà ìjà. Mo mọ̀ nípa ti gba láti sọ granny school fún appreciate ẹ̀. Ó fi hàn báyìí, ó gbé kòkè wá látẹ̀yìn wá, wọ́n gbé kòkè di kíkọ́ káyé. Òbí mi ti kọ́ ọmọ ẹ̀ látàkáyé. Òbí kan lọ́mọ ẹ̀ gbé sẹ́kọ̀ndì, ìyá rẹ̀ bá tó ń wẹ́gbà. Àbí ṣe sẹ́kọ̀ndì rẹ̀. Ẹ tó ṣe fẹ́ ṣe lórí méjì.
Pàgọ́ sẹ́kọ̀ndì. Àmọ́ ọ̀rẹ́ tó gbà á ju ìbáwò tí wàá púpọ̀ jù. Ẹ̀yẹ pé pé ìdùnnú kẹ̀kẹ́ kẹ̀kẹ́ rárá. مع تجنب الإهانة والتحقير. مع تجنب الإهانة والتحقير. Wọ́n ká sí ọmọ aláàjọ ká kọ̀mẹ́ntì ẹ̀kọ́ àti mọ́tẹ́lá ti ṣàṣeyọrí. Káwá jẹ̀rẹ̀ sí ìmọ̀ ẹ̀jẹ̀ fẹ́lẹ́ wọn àti ìmọ̀ ẹ̀jẹ̀ yẹ wọn. Ọmọ tó fẹ́ sẹ́kọ̀ọ́ ní ẹni kóró tó sí kọ́kàn sí ìlú pé kí ni ó ń gbọdọ̀ gba fọ́ọ̀sì lọ lọ́wọ́. Bọ̀ tí wọ́n wá tó lẹ́kùn nínú skul tó ti gba rìpọ́tì káàdì yẹn náà ní immediate time yẹn náà ní public ground náà ó sì ń wẹ́ káàkiri. Tẹ̀sẹ̀ láwọn ti sọ fún pé ẹ̀kọ́ àgbà kó ló ti sọ ẹ̀kọ́ ẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ ní ìtọ́jú òwe inú bàbá ju ìyàwó tó lé. Ẹ̀kọ́ ló ṣe 40. Ẹ̀ka ló gbé pọ́ọ̀sì ìtàkẹ́yìn. Number 40. Ẹ̀sùn pọ́ọ̀sì ìtàkẹ́yìn. Bẹ́ẹ̀ pé gbogbo kíláàsì bẹ́ẹ̀ wò ń gbé òun ní ìlú. Kíláàsì òkú ló darí kápítà. Kíláàsì òkú tó wọ́n lórí. Ọmọ rẹ̀ wá ní sẹ́kọ̀ndì ọwọ́ wọn fún ọ lórí. Pààyàn dàbírò. Ọmọ tó ti sẹ́kọ̀ndì ó ti já wálé rà. Ọ̀pọ̀ tó yẹ ọmọ rẹ̀ àtàkùn tó ga tó lọ. Pàṣẹ jẹ́ lè mẹ́ jáde. Ẹ̀sìn ìlànà ìṣúká. Ẹ̀ríkẹ́ sọ̀rọ̀, wọ́n ti lẹ́jọ́ fọmọ rẹ̀ ní ìdí ìjà ní eré pé bẹ́ẹ̀ lọ́lẹ̀ sí. Ṣùgbọ́n ọmọ mi lòun láti wá, ó kàn gbéra lójijì, ó sì ọmọ tẹ̀ ìjọba ẹ̀. Ọmọ rẹ̀ ọ̀lẹ́ yìí, ọmọ rẹ̀ Nọ́ọ̀mà tí Nàìjíríà ló tún ṣe. àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ kàkà wà lọ mọ kọfí nílẹ̀ nígbà àlùbáyé. Nígbà tó lọ ní orúkọ mọ tó níwájú bàbá àlọ́ yìí níṣẹ́ tí wọ́n ní tó kàkà parí sáré yìí àwọn afọ́sí fún àpẹẹrẹ ní nọ́mbà wa. Gbogbo àwọn sẹ́ẹ̀dì tí wọ́n jáde ṣáájú wa distinction tí wọ́n wà láàrin ìwé kọjá mẹ́rin mẹ́fà níbi ayẹ̀. Ìgbà tó gbọ́ iṣẹ́ tiwa àwọn èèyàn gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ ni. Àwa 16 láti distinction. 16 people nínú just 41. Almost half. Ó wà bẹ́ẹ̀, àwọn afáyé wà bẹ́ẹ̀, kápítà wà bẹ́ẹ̀, lọ́jọ́ ọmọ tó lọ́jọ́ àwọn afọ́ wa ń jọ. Pé ní kíláàsì tiwa kò sí Mr. Hall. Pé lágbájá ló wá kúùtù, ó wá kúùtù níbi gbogbo sọ́jẹ́sì gbogbo wa tó tẹ̀lé kó sí ní kíláàsì wa. A lè sọ́jẹ́sì kẹta wọn fún wa ní dìbẹ́ẹ̀sì, wọ́n lọ́nà tó lẹ́yìn ẹnu lé kàwá ìdúgbò sí sọ́jẹ́sì ní. Ṣé ọ̀dọ̀ pé mi ní ìdílé yìí, òṣèré náà ló sọ ọ̀rẹ́ fún kíláàsì wa. Àwọn ọmọ ìgbà yìí ló ní ẹ̀rọ nínú gbogbo ọ̀ka. Àwọn agbáyé tó jẹ́ fàyà. Àwọn àdúró gbé pọ̀. Àwọn ẹ̀fẹ́ pé àwọn ẹ̀fẹ́ ọ̀fẹ́ náà àwọn ẹ̀fẹ́ náà ti tẹ̀síwá pé àwọn ọ̀gá tẹ̀lé kọ̀ǹpútà yẹn lọ́sọ̀ wọ́n. Nígbà wá ní kọ́ra ìwọ́ àtẹ̀yẹyẹ ti kàbíta. Àti èrò lè wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Àti èrò lè gbọ́ sísà lè wọ́n. Wá àtúntò ẹ̀ náà. Ọmọ kó kàlẹ́ fún bára kàlẹ́ fún gbogbo wa. Ó bá láti ìjọba ẹ̀rọ àwọn afọ. Ọjà bẹ́ẹ̀. Ìsílẹ̀ tí wọ́n sọ, bẹ̀rẹ̀ 70% ìsílẹ̀ àti ọ̀gbẹ́gbò. Ilé tó gba ní ìsìláwò ni, àwọn olùkọ́ àgbà ọlọ́mọ àfẹ́ òun, ọlọ́mọ àgbẹ̀ wọn. Gbogbo àwọn àlùfáà ọlọ́mọ àti lára fún wa. Ìsílẹ̀ tí wọ́n sọ, 90% ni ìsílẹ̀ lọ́dọ̀ wa. Láàrin 90 sí 100 tí gbogbo percentage accumulation gbogbo result rẹ̀ tẹ́ máa ka owó ẹ̀kọ́ tán tẹ́ máa àdìẹ overall tí wọ́n bá ti wọ 90% lọ wọ distinction tí wọ́n bá gba 89 tó yẹ pé 89% lọ gbà ó sínú àwọn distinction. So èèyàn kọjú wọn wá jáde èèyàn 16 nínú wọn ní result wọn final result wọn ní percentage ọwọ́ 90 and above. Alhamdulillah, Allah ṣe ti kàwá náà máa ń. Ó máa máa ní. Ó máa máa ní. Sọ ọmọ tí bá ń gbòdo pẹ̀lú tó bá ti rí. Tọ̀.
ọ̀tọ̀ ọmọ tí wọ́n ń pè wọ́n ní alátẹ́ni ní ọmọ ìgbò yìí tọmọ bá ti wọ́n kẹ̀kẹ́ kan látẹ́ni tọmọ bá kọ̀ kẹ́kẹ́ tí wọ́n fẹ́ẹ́ tẹ̀lé ọmọ ẹ má sọ gbogbo ẹ̀yọ ọmọ ọba ló kọ̀ gba fọ́ọ̀sì yìí o ọlọ́kọ̀ sí lọ́rọ̀ توفير بيئة مسترية مستقرة يسودها الهدوء Number 7. Tẹ́lá bẹ́ẹ̀ kọ́ bó tó lórí ẹlẹ́kọ̀ọ́jà ti pé ìṣẹ̀lẹ̀ ìlú ká gbọ́dọ̀ ní. Sọ bẹ́ndì ẹ̀ àbọ̀ bẹ́ndì. Ní ọ̀rọ̀ bẹ́ndì ẹ̀ díẹ̀. Ẹ̀dín méjì tẹ́ bẹ́ndì ẹ̀ àrí. Ẹ wo ibi tá a dé iná jẹ́ mọ́ bẹ́ndì ẹ̀ ọlọ́run sọ àmẹ́. Tawfiru bi'atin أسرية مستقرة يسودها الهدوء والمودة تسودها الهدوء والمودة àwùjọ tẹ́ bá fẹ́ kó dolórí rẹ̀. Ọlọ́run tóbi. Ilé ti gbẹ́ díẹ̀. Ilé ti rà ká. Ṣé wọ́n fẹ́ káwọn ọmọ oṣù yìí ìṣẹ́ lára ń káàkiri tàbíìrù bí àti mùsàkẹ́rọ̀ á lọ wá environment kan tó gbà ó ti lágbá tó wá fẹsẹ̀ rẹ̀ tó rẹ̀ tó tiẹ̀ ṣe. Sáàtìmẹ́rì àpéjú rẹ̀ sọ́jọ́ káwa ìbéèrè rẹ̀ wà nínú ìlú èyí káwa yìí wọ́n sọ. Ọbẹ̀ yóò wọ̀ ní gírámù yìí jíra bàbá gírámù lọ́rọ̀ máa fi sọ̀rọ̀ sọ ọkọ̀ lọ́ba gírámù yìí bí ìgbàjẹ́ dágbó lu ni wọ́n lọ yíyá bẹ̀ wọ́n lọ pásọ̀ kẹrin wọ́n bá bẹ̀ nígbà kẹrin rẹ̀ pásọ̀ ilé tó ní báyìí wọ́n kà fún wọn mọ̀ kárí environment yẹn wọ́n wà establish gbogbo àwọn mùsùlùmí àwọn brọ́dà àwọn ìjẹ̀mọ́ àwọn ẹ̀jẹ̀ wọ́n máa kó ní gbogbo ìyá rẹ̀ àwọn ni wọ́n domi lé sílẹ̀ tó gbogbo àsìkò gbogbo ọkọ̀ ìjọba ìsinmi àtàlábẹ́ àti ọ̀kadà yẹn lọ́jọ́ ọjọ́ wọn bẹ̀ jákèjádò ẹ̀jú sílẹ̀ Jẹ́wọ́n bẹ́ẹ̀ ṣe méjì landlord àti association ládùúgbò ẹ̀ àwọn àfà màálìmù mùtáàdù rọ́dà kìnìkan àwọn ẹni ọlọ́run ló kóra wọn lọ. Wọ́n wá jẹ́ kẹ́ fi àlàáfíà fún ayé wọn gbogbo ètò wọn bẹ̀rẹ̀ ẹ́fẹ́sì fún pákẹ́. Wọ́n lọ fún ọba àṣàlékún àlàáfíà rẹ̀ níbẹ̀. Wọ́n ṣàlékún ìfọ́ àtàbò rẹ̀ níbẹ̀. Ẹ̀yin eré ẹ̀yin tó lè bá ń jà, ọ̀nà yìí sábà jà ní gbogbo eré rẹ̀. Àwọn ẹ̀rọ pé security report ti ọdún tè láwọn àsìkò kẹsẹ́yìn ká gbọ́. Ẹni lọ́sùn láwọn àlùkò sì fi ọdún títí sábà tó ti problem ìwọ lóko gọọmenti lórí báwọn ìsàlẹ̀ security wà mẹ́ta ṣiṣẹ́. Wọ́n á tún ilé ìwé ibi tó ti tó ìlú dáàbì ìdíra ẹ̀ wọ́n. Àwọn rìpọ́ọ̀tì ọlọ́pàá ti wò ìbẹ̀rẹ̀ kẹ́lẹ́ violence ti sábà wá rìpọ́ọ̀tì violence ti sábà ti máa tọ́lọ̀ àwọn polisi. Àwọn ará fẹ́ kí ọmọ wa ká akẹ́kọ̀ọ́ bọ́ yẹn environment ti يسودها الهدوء والمودة ìfẹ́ ìfarabalẹ̀ àti ìfẹ́ ni wọ́n ti máa kọjú ìdára wọn. Irú environment ìgbọ́mọ ni dé. Wọ́n ti kọ́ ní ìlú ọmọ. Ọlọ́mọdé àjẹ́ ìkọ̀kan wọn sórí rẹ̀. Ẹni náà ọlọ́ba ń sílẹ̀ sí i. Àwọn yóò tó dà. Ẹni nìkan kó káàkiri ọdún ní ẹ̀ka kalẹ̀. Wọ́n ti fi owó ìpò tó máa ń lò. Ẹni ọba bẹ́ẹ̀ dájú ọ̀pá ló wà. Wọ́n gbà mẹ́rin ní sábẹ́ǹdì. Pẹ̀lú òun kan ìdí agbóni. Àwọn tí wọ́n ti fi kó bá wọn kó lọ. Ẹ̀rọ ọgbà náà láǹfà ní ká máa dájú ìgboro kọ́lọ̀. Kọ́lọ̀ wọn bá wo àwọn tí wọ́n ti gbogbo àwọn tí wọ́n mójútó kọ́lọ̀ bá sọ wọlé. والابتعاد عن كثرة السجار أمامهم. Irú ẹ̀rọ mẹ́ta ti lè tó ọmọ táwọn sọ pé àlejò kọ́ ọmọ lọ́wọ́ rí. Ẹ̀rọ mẹ́ta ìjà òbí tó nǹkan. Ẹ̀rọ mẹ́ta tí ìjà òbí bá ti tó nǹkan tó sábà jà. Ìrọ̀lọ́mọ ti sábà rí làákà ìtọ́sẹ́sì. Ìjọba ẹ̀ka àwọn wọlé sí. Ní ti sábọ̀ yìí, wọ́n ń pè ẹ̀rọ mẹ́ta
ìpín ní Ìbàdàn jẹ́ ti dé ewu. Ó fẹ́ sá pé ìdílé àwọn ayò òde. Ó fẹ́ lọ́wọ́ ní ọ̀sán. Àdìgbòrí kan tí dúró pé àdá lọ́wọ́ jẹ náà níbẹ̀. Àwọn ẹni tẹ́ jẹ wá sí dídò ẹ̀ ẹ wá gbé ta lọ́lọ́ ká gbé pípọ̀ rẹ̀ lọ. Ìyẹn pé ṣe bọ́dún nítorí sámọ̀ sí lẹ́nu. Ọdún sádàsádà ọdún wọn ti fẹ́ gbónígbò. Ọdún kálukú wa ń sáré kiri. Ọmọ tí a fẹ́ kọ́kọ́ lọ lọ sí ẹ̀sìn ẹjọ́ jìnnà sí ẹ̀fẹ́rọ́mẹ́ntì pàlàpàlà. Ẹ̀fẹ́rọ́mẹ́ntì tí ọba tí wọ́n kọ́ra wọn lápòólà. Tí ọba fẹ́ kọ́ mọ olórí ire tó jiná ẹ̀fẹ́jọ bọ́ síbi tí ẹ̀fẹ́rọ́mẹ́ntì tó ti bọ̀ pọ̀. Kò síbi táwọn yẹn ti síra wọn bọ́, kò síbi tí ìjọ ti wáyé. Bọ̀dé ọmọ yẹn pé gbogbo gbà. Lẹ́yìn tó ti kálukú tó sáré sílẹ̀ ọkùnrin ní wọ́n lè dé bọ̀ wọ́n lè dúró lẹ́yìn tí ó tán. So gbogbo ló ń tẹ ọ̀rọ̀ ayò tí ìtura tó ń ṣẹlẹ̀ púpọ̀ ọkàn yìí ṣẹ́kù rẹ̀. Ìrònú èsì láyé ní àgbàlagbà bó ti yẹ. Káàbọ̀ bá tó lọ́wọ́ kọ́lọ̀ kọ́kà mú ìjọ ẹ̀kọ́ kan wà. Ìsìláàmù yìí ló wà sàlá tó kẹ̀kẹ́ aláfíà tó bẹ tí ọba ti gbà ẹ gba ìsìláàmù. Ẹ wá gba ìsìláàmù. Ẹ wò ó bí ọkọ̀ gbé láti fi ìmọ́tótó ayé rẹ̀ kọ́ kọ́kọ́ ní ìjìnà. Ẹ̀yin ẹ̀ wo ẹ̀kú tí ó gbòógbé. Ẹ̀kú mi wo ti wá ń di ẹ̀ka lẹ̀ láta ìmọ̀ ọdún. Èmi ò ní sábà gbọ́ ọjọ́ tó bá ti rí ẹ náà ni. Èmi sábà gbọ́ pé wọ́n bọ̀. Ẹ̀rẹ́ ń bọ̀ ẹ̀ mo gẹ́gẹ́ kẹ́kẹ́ kọ̀ọ̀kan ní ìtòrí wọ́n ti láwọn ẹ̀kẹ́ náà ń sọ owó ìwòrò ní orí tó jáde jà. Ó lọ́wọ́ ti sáàmù ló ń tẹ̀lé. Ọjọ́ Jímọ̀ tá a bá fẹ́ wá sí o, àdéhùn ọmọ rẹ̀ kọ́ mẹ́rin ní èyí tó wá fún fún ọjọ́ ní ẹ̀rọ. Ọjọ́ tó wá tó kéré jù. Ọjọ́ yìí àwọn ẹ̀fẹ́ ká lọ ká fàkà. Kódà kí ẹ tó wá lè mọ̀ tó bá tó fẹ́ yìí ọjọ́ tó àtọ́jọ́ Jímọ̀ jẹ. Àdéhùn sáà ní ẹ̀rọ ọkùnrin ló fẹ́ fún wọn, wọ́n ló kọjá àlàfẹ́ gbọ́ lára. Ẹ lọ́kùnrin ó gbé ẹ̀rọ ìsọ́m tó wá àyè ìdílé lọ́jọ́ Jímọ̀ ẹ lọ wẹ̀. Ẹgbẹ̀gbẹ̀ Jímọ̀ ẹgbẹ́ wọn tó bá Islam lókè Jímọ̀ ọ̀la ni Jímọ̀ wọn fẹ́ ká ìsọ̀kọ́la ni Jímọ̀ wọn ti gbọ́ òní ni wọ́n ní ọ̀la ni Tuesday o. Mo wá sọ pé ká sọ pé ọ̀la ni Jímọ̀ bóyá wà nínú tọ́ọ̀dì wọ́n fẹ́ ká bí òkè lọ. Islam tó fẹ́ ká sílè ní àbíọ́ abíyá wa. Ṣé bá bí wa bí ẹni tí ò sí lọ ẹ̀rù gẹ́gẹ́ bí ọ̀jọ́jọ́ bẹ́ẹ̀ fẹ́rẹ́ lè. Ọ̀rọ̀ pé wọ́n ń bá wa bíyà lóbẹ̀ lọ́dún ọ̀rọ̀ ìṣàkọ́ lọ́dún ọdún English tó bá káwọ́ bẹ̀rẹ̀ ní ìṣàkìdì ìyá. Ìgbà wo ti ló kílíà rẹ̀? Abẹ́ ẹlòmíì ọgbọ́n ọ̀bẹ̀rẹ̀ kọ́ lẹ́nu ìdálẹ́bẹ̀rẹ̀. Òun tí ó kù lọ. Torí pé tó bá tó ilé ìsìn sábà. Pípa yóò wọ ibi lòdì. Ọ̀bẹ̀ ìwé sábà. Yóò bẹ̀rẹ̀ sí kú. Ọ̀bẹ̀ máa ń pa. Nígbà wo ayé lọ lẹ́nu? Láti ọdún márùn-ún kò fárún abẹ́. Ìgbẹ́ ti tètè tìtì mọ́lẹ̀. Iná. Ọ̀gẹ́ ti dáná láti ẹ̀rọ ìdáwálé ìsìláàmù. Ìsìláàmù ó kọ ilé ìmọ̀tótó. Tó bá yẹ kó ìmọ̀tótó ìsìláàmù tó ti tó ní. Ìmọ̀tótó ó tó ti tó ní gbogbo ìwọ́n ń da ìsìláàmù. Ìsìláàmù àgbà pé ọpẹ́ tẹ́ ìwà bẹ̀rẹ̀ máa fà ní ogójì ọjọ́ 40 days tó bá pẹ́ tán máa fi àyè. Ìwọ̀n kábíyà máa fa ẹgbẹ́ ìwé tó bá pẹ́ tán 40 days kẹ́ sí àyè. Ètò ẹ̀rọ yìí ẹ máa gbé àwọn ìyẹn tí ó kẹ́rẹ́ ọ̀sùn àgbà ọ̀fúnra fún ètò ìkẹ́rẹ́ yìí lórúkọ ìkẹ́rẹ́ jẹ́ yẹn. Èso á máa gbàgbọ́ owó ìyẹn náà. Ẹ máa gbọ́ tó bí o, àwọn ìlú ẹgbẹ́ ìkẹ́rẹ́ yìí. Wọ́n ti sọ pé bàtẹ́ ní lọ́sẹ̀ ìtọ́n. Lórúkọ dájúdájú ti jẹ́ ní yẹ́bi ìlú ní Adam mẹ́jọ̀rọ̀ jẹ́mu. Èso máa ń rìn nínú ara ọmọ àlejò Ádámù bẹ́ẹ̀ bí ẹ̀jẹ̀ máa ń rìn àti gbogbo ìtẹ́jẹ̀ ti tọ̀ lòdì náà lè tọ̀ ọ́nù ara. Wọ́n ti tó sọ ibi tó sọ̀rọ̀ yẹn tẹ̀lé lọ́rọ̀ ẹgbẹ́ òkèlè. Ẹ̀wọ̀n Islam ṣe wá rí òkèlè ẹ̀nà ní ìṣòro sí náà. Ẹ̀ gbogbo adé òkèlè tó ti gbọ̀ sí. Òun ò tó mọ̀ pé òun ń sàlọ̀ wá. Àwọn ti sàlọ̀ lè máa wọlé dúró. Ọkọ̀ ojú ọkọ̀ ojúlẹ̀ máa mú sí gbogbo ẹ̀. Tàbá tó fẹ́ sàlọ̀ láti bá tó ń ká pápò ìjẹ lásán lálẹ́ bí bá fẹ́ sùn fẹ́ẹ́ tó máa ń tají ló jẹ pápò ó dàbí orí ìjọba tó lè jẹ pápò pé lò ẹnu gbọ́dọ̀ ní ìsì.
wọ́n fẹ́ kí wọ́n ní kó wá dé kọ́pù wọ́n fẹ́ kí kí ní káwọn bàbá bí mọ̀ àwọn ọ̀tọ̀ tuntun lẹ́yìn bá fẹ́ sọdún ẹgbẹ́ ẹ̀kú tó ti dídà láti lọ sí ìlú wọ́n tó lọ sí ìjọba àwọn bàbá olùdó bẹ́ẹ̀ ìlànà tó yẹ ló wà láti ọ̀sẹ̀ òní ti pé òní ti kẹ́sẹ̀ nígbà fún ìgbésí ayé àlàáfíà àti ìlú àti ìgbésí ayé àlàáfíà tó wà nígbà ẹ̀gbọ́n àti ìgbà báwo fẹ́ràn àjẹwò náà kí nǹkan rẹwà fún bàtà tàbí ọ̀dọ́ bí àdúgbò Muhammad lè lọ. Kí sọ̀rọ̀ gbéraga tàbí àdéhùn tó bá kí gbéraga bá bẹ nínú ọ̀sẹ̀ rẹ̀ tó dàbí òbí kó lọ ọmọ náà kú lọ wọ́n kàn wọ́n wọlé. Tàbí sọ wá ní kí ìdílé àdéhùn tó wà ní ẹgbẹ́ wájú pásítọ̀ ló kú àpá pásítọ̀ rẹ̀ gbogbo ẹ̀ tó kò má ti ara wọn. Ṣé ìdílé pé òun náà ti dorí gbéraga? Àdéhùn ìgbéraga bọ́ nìyẹn. Ìgbéraga ni fọ́tọ̀rọ̀ lè hàbí ọ̀gọ́dọ̀ tó náà kí ẹ máa jẹ́ ìdòdúgbò ó sì máa jẹ́ tó tóbi. Ààrẹ mi ìgbéraga ọmọ. Báyọ̀ tó rí sí èèyàn rẹ̀ wà yẹn pé àyẹ̀lọ́ lọ́ha jẹ̀mí ìlú. Ààrẹ mi ìgbéraga ọba tí wà ọba náà ọba tó rẹ̀ wà lọ́dọ̀. Yọ̀ẹ́ bọ̀lù jàmọ́ọ̀lá ọlọ́jọ́ tó wá láìkí tó bá yẹ wà. Ẹ̀yin wà báyìí. Àwọn pé máa ń sá ọlọ́run. Láwọn gbọ́ tẹ̀lé ìlànà. Àwọn ọ̀nà tó múlé sí i. Ẹgbẹ́ tó wà fún مسلمان فارسي كما وضع الكفر شهيد على العظيم كما وضع الكفر شهيد على العظيم. Islam ṣe yí ọ, Islam tó wá mọ ẹbí, ìwọ́n tó bá ti tẹ̀sí náà lọ́wọ́ ọkùnrin. Ìjọba ọgbà ẹ̀sọ́ náà ń gbọ́, ó sì ń bá ọ̀rọ̀ Muhammad, ó sì jèrè ìdíyà, orúkọ rẹ̀ sí ó sì rọ̀. Àbúrò àgbègbè jẹ́ fámílì àmẹ́bí, òun ìṣàkó Islam. Ọ̀nkà mẹ́sẹ̀jì Islam lábùkù, Abúlé àbí sì dẹni èpè. So kí ẹ lè bá dẹni àpọ́nlé nínú ayé, ẹ wá gba Islam. Ọ̀nà àbáyọ ni fún sẹ̀mí ayé ọmọnìyàn, spiritually, economically, physically, mentally, psychologically, socially, educationally, Islam is the best. Tọba tún wá kó láyé tí wọ́n tún wá lọ bá dùnú pàdé wájú Ọlọ́run. Dákun, ìwọ náà wo kí ni mínì tó ní nísìnyí kẹ́ra sọ pé ẹ̀ ń sọdún ẹ wájú àdásíra yín ẹ wá ń léra yín káàkiri. Ẹ sọ pé ẹ̀ ń sọdún bàbá ṣe ó ti gún ọ̀yà ìwọ náà sá. Láì ṣe ẹran. Yorùbá ó lé àwọn òtún ní ti gbàgbọ́ ẹ̀ ó nígbà tó wá tọba fẹ́ kẹ́lẹ́ wó lé ọ wá ọ wá sọ pé kò lè wu èpè òun náà wá ṣẹ̀ṣẹ̀ lé ọ wá pé òun lè wu èpè náà wọ́n ní ó lè wu èpè ó lè ṣe bí bàbá rẹ ó lè wu èpè yà máa lé ọmọ pé òun lọ́wọ́ lè wu èpè àbúrò kó òun lè wu èpè ni wà lẹ́wọ̀n lè wu èpè. Abẹ́rẹ́ dúpẹ́ dáadáa kọ́lọ̀ ń kẹwàá. Ẹja dúpẹ́. Alhamdulillahi. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run má ṣì wá lọ́nà láíláí. Ó wá bàbá wa Ọlọ́run máa ṣe dáadáa fún wa. Bàbá oníjàgbó tilẹ̀ jágbó Ọlọ́run máa fàkúrò sí wọn. Ọlọ́run máa gbé wọn ṣubú Ọlọ́run máa pa wọn rẹ̀ pa túbọ̀ fún wa láti yọrí sí i. Ọlá ìpín méjì lọ́lọ́ bàbá ìmọ̀mọ̀ àgbà nílùjágbó ọlọ́ba àdó tì wọ́n ọlọ́mọ fàbúrú ṣe wọ́n gbogbo àwọn àlùfáà wa nílùjágbó lápapọ̀ bàbá ìmọ̀mọ̀ ọ̀fà bàbá ọba nílùwọ́fà bàbá wa olúwo tilẹ̀ wo bàbá ìmọ̀mọ̀ àgbà nílùú wo gbogbo àwọn bàbá wa khalifa bàbá wa alwazir bàbá wa mufti àti gbogbo àwọn afáàdánù ṣiṣẹ́ Islam àwọn táàmù àtàwọn táàmù ọlọ́kọ̀ bá fi dára kárí gbogbo wọn wọ́n ayé náà ti lù lọ́rí ọlọ́mọ àkíyèsí wọn ọlọ́mọ fàbúrú ṣe wọn ọlá ìkú méjì lọ́lọ́mọ bàbá ìmọ̀mọ̀ àgbà lù lọ́rí ọlọ́mọ fàbúrú ṣe wọn àti gbogbo àwọn àlùfáà tẹ́ ṣiṣẹ́ Islam ọlọ́mọ àwọn àpọ̀lọ́ ẹnu kọ̀ọ̀kan Allahumma ighfir lana dhunubana wa kaffir 'anna sayyi'atina wa tawaffana ma'al abrar mama jẹ́ káwọn àwọn náà